Aláròyé máa wí o. Nítorí owó káńsù, ìjọba Ọ̀ṣun wọ́ báńkì UBA lọ sí kóòtù. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lórúkọ àwọn ìjọba ìbílẹ̀ 30 tó wà níbẹ̀ ti wọ ilé ìfowópamọ́ United Bank of Africa UBA lọ sí kóòtù lórí ẹ̀sùn wípé wọ́n ṣe lòdì sí ìdájọ́ ilé ẹjọ́. Yàtọ̀ sí báńkì yìí, wọ́n tún so àwọn òṣìṣẹ́ 3 níbẹ̀ mọ́ ẹjọ́ ọ̀hún. Àwọn náà ni alákòóso àgbà fún báńkì náà, ọ̀gbẹ́ni Oliver Alawuba, olùdámọ̀ràn lórí ètò òfin, ọ̀gbẹ́ni Billy Odum, àti igbákejì alákòóso àgbà Chukwuma Nweke. Nínú ìwé ìpẹ̀jọ́ tí nọ́mbà rẹ̀ jẹ́ MOS/601/2025 ní amòfin Abiodun Badiora, ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ àwọn ará ìlú nílé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ òfin nípínlẹ̀ Ọ̀ṣun, ti wọ́ àwọn olùjẹ́jọ́ yìí lọ síwájú ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Òṣogbo lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún 2025 lẹ́yìn àkọsílẹ̀ tí àwọn ẹlẹ́rìí láti ìjọba 30 pẹ̀lú ẹni tó ṣojú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fọwọ́ sí ní onídàájọ́ AA Adéyẹ̀bá mú ọjọ́ 6 oṣù kínní ọdún 2026 fún ìgbẹ́jọ́. Lọ́jọ́ náà, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí Aláròyé rí, ẹ̀sùn 29 ni wọ́n fi kan àwọn olùjẹ́jọ́. Lára rẹ̀ sì ni gbígba àwọn àjèjì láàyè láti ṣí àkáǹtì fún gbogbo ìjọba ìbílẹ̀ tó wà lọ́ṣùn, eléyìí tó jẹ́ ìwà ọ̀daràn lábẹ́ òfin. Ìjọba Ọ̀ṣun ṣàlàyé ní kóòtù wípé yàtọ̀ sí gbígba àwọn èèyàn yìí láàyè, ilé ìfowópamọ́ UBA iná ló tún fààyè gbà wọ́n láti máa lo àkáǹtì yẹn lórúkọ àwọn ìjọba ìbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n sọ síwájú wípé ìwà tí àwọn olùjẹ́jọ́ hù lòdì, bẹ́ẹ̀ ló sì níjìyà lábẹ́ ìpín 2,584 abala 24 òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Ọ̀ṣun, eléyìí tí wọ́n ń lò láti ọdún 2002. Lẹ́yìn àtótónu àwọn agbẹjọ́rò ìjọba, onídàájọ́ Adéyẹ̀bá pàṣẹ pé kí wọ́n fi ìwé ìpẹ̀jọ́ ránṣẹ́ sí àwọn olùjẹ́jọ́ láti orí ìkànnì ayélujára email tí wọ́n ń lò, kí wọ́n sì tún gbé e jáde nínú ìwé ìròyìn ilé wa kan fún ìtẹnumọ́. Tẹ́ ò bá gbàgbé, ọ̀rọ̀ owó káńsù yìí ti ń dá wàhálà sílẹ̀ lọ́ṣùn láti oṣù kejì ọdún 2025 tíjọba gómìnà Adémọ́lá Adélékè ti ṣe ètò ìdìbò káńsù lẹ́yìn tí ó lé àwọn tí wọ́n dìbò yàn lọ́dún 2023 kúrò nínú ọ́fíìsì látàrí awuyewuye tó wáyé lórí ẹni tó jẹ́ ojúlówó alága ní káńsù ọ̀hún, ni wọ́n sọ wípé ó fà á tí ìjọba àpapọ̀ ṣe gbẹ́sẹ̀ lé owó tó yẹ kó máa wọlé síjọba ìbílẹ̀ lóṣooṣù. Èyí ló sì mú kí àwọn òṣìṣẹ́ káńsù wọṣẹ́ níran fún odidi oṣù 11. Àmọ́ ṣá o, àwọn alága ẹgbẹ́ People's Democratic Party PDP ti fẹ̀sùn kan ìjọba àpapọ̀ wípé wọ́n ti yọ̀ǹda owó náà fún àwọn alága ẹgbẹ́ APC nípasẹ̀ ilé ìfowópamọ́ báńkì UBA, èyí tí wọ́n sọ wípé ó lòdì sófin. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.